gbogbo ọkùnrin tó wà compound ẹ̀ oní gbogbo kí ló dé pé òun lọ lé bẹ́ẹ̀ pé kò báyìí ló ṣe I'm sure it's not the first nor the second or the third time. No matter, it can never be innocent. And you know how lawless this fucking country is. For some reason, he's a free man. You're a mad person. I don't know what the fuck your name is. Lumini, whatever your name is. Yes, people will say adults, she can do whatsoever, but if your brain is putting the society, is going to put your child, okay, into an unknown situations, if your brain is not okay for you to think and know what is the right thing, you're a threat to that child, you're a threat to us, you're a threat to yourself. We need to save you from yourself. And this is what those parents do. They are more concerned about her. Money doko, money adeori, money diomo, money neglecting other. I don't know you. I don't know you, but you smell gutter. But kosi bolu, you know. Kotieno, báwo ni kí ló fi yàtọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Ṣé boko ẹ náà ṣá lọ Dubai ni. Tẹ̀wọ̀n de ko lọ ko ẹni. Your husband is an ex-convict. Bridget kí ló ko ẹ. Your husband is an ex-convict from Dubai. Ko olóyún tó ní oyún ẹlẹ́kẹta tó ní tó fi bí àbíkú tọ́mọ yẹn fi padà. Ọ̀bọ̀ tẹ́sí wọlé ni tí gbogbo yorùbá tẹ̀ sọ̀rọ̀ sí CC Lumini, shut your mouth up. Bridget, shut up. Ọ̀bọ̀ tẹ́sí ẹlẹ́nu orí ẹ̀ burú ni. Kí ni wọ́n náà sọ pé ẹ̀ could you get a pregnant for an ex kò ní dá fún ẹ. Olórí burúkú ọkọ tiẹ̀ náà kò lóyún fún ex convict. Àbí ó lóyún fún ex convict tó jẹ́ ọkọ ẹ̀. Dámilò ọkọ tiẹ̀ ṣé kò ń ṣe ex convict láti Dubai tó fi wá sí Nàìjíríà tó fi lóyún ẹlẹ́kẹta tó fi bẹ́ àbíkú. Olórí burúkú olóṣì wèrè ó dàbí ń bẹ́ sáà ó dárára ice cream gbá olóṣì àmọ́jọ́ gan I'm must survive. Hello tala my name is BJ kìnìkan olóṣì tí bá fún ẹ ní fọ̀hún orí ẹ ti burú ó yẹ lọ fèsì ṣọ́ọ̀bù ẹ tó wà lọ́wọ́ ẹ̀gùn ní Bankole Street àdúgbò àlùgbà ṣọ́ọ̀bù sí a máa juná sí ṣọ́ọ̀bù ẹ tó bá wà kẹfù orí ẹ ti burú tó ti gbọ́ orí ẹ ó ti burú olóṣì ọmọ R&D. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fúnra wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ́. Some parents are mad. Some parents are crazy. They're not supposed to be a parent. Ọlọ́run kan yọ̀ǹda ọmọ fún wọn ni wọn ná ọpọlọ láti have that status as a parent, as a mom. Sherry, our set, our age peer group, okay? Our peer group, rape. 70% of our peer group in Nigeria, low rape. By relatives, by uncles, by friends, by church people, by people close to them. Please give me 1 minute. Please. But you know, we then when we're growing up, we were unable to communicate or say anything. Elomi ko dákẹ́ ò lè sọ̀rọ̀. Tẹ́ bá sọ fún ìyá mi gan wọ́n ní believe. Ìyá mi go ní believe wọ́n mọ̀ pé no, how can this pastor do this to you? How can this teacher do this? How can this person do this to you? They are your family. Shut up. We grew up like that. Olushi.
Ọlọ́run á fún wọn ní opportunity láti jẹ́ kó tètè káyàn pé kò báyìí ló ń ṣe kò possible. See, there's an atom of truth from anything. Kí ló dé pé òun ni wọ́n mú? Kí ló dé pé àtẹlẹyìn tí ò fọdún látọ̀sẹ̀ kan àtẹ̀ntẹ̀yìn ẹ̀ ń gbá ẹ ti ń pe ọmọ ọlọ́mọ ní ex-covid tẹ̀wọ̀n dé ọmọ kò dáa. àwọn èèyàn dẹ̀ pọ̀ mẹ́ẹ̀ náà ló ń drop comment ni wọ́n drop comment. kí lẹ máa ń rí gbà nínú àwọn ìwà burúkú bẹ́ẹ̀ yẹn. ẹ tún sáré pé ẹ kò yẹ kó announce ẹ kò sí nǹkan tó bò. òun tó lọ lóyún fún bàbá Ìjẹ̀ṣà ó mọ nǹkan tó rí kì í ṣọmọ kékeré. ọjọ́ ìdájọ́ Ọlọ́run nìkan ló mẹni tó mọ. òun tó lọ hùwà bẹ́ẹ̀ yẹn ó mọ̀ wípé àwọn ayé máa come for her. ohun tó máa sòkúta ohun tó máa ju àdá. I think she is ready for you. a máa pariwo a máa dákẹ́ ni. iye oníkọ́mọ yẹn máa jẹ èèyàn. iye oníkọ́mọ yẹn kó má jẹ president ìlú wa. àkọọ́lẹ̀ ọmọ tẹ́ ń pè ní ex-convict ọmọ ẹlẹ́wọ̀n yẹn. ẹ jẹ́ kó máa wúwo ní ẹnu wa. CEO náà ti rẹ́dí wípé àwọn tó máa bú òun máa bú òun. bàbá Ìjẹ̀ṣà náà ti rẹ́dí pé àwọn tó máa bú òun máa bú òun. bọ́mọ yẹn nìkan ni kò mọ nǹkan tó wà ńlẹ̀. Ọlọ́run kò sọ pé yá ilé fámìlì bíi ni kò máa lọ. kọ̀ wá jayé orí tiẹ̀ ní. ó dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́. oníkọ́mọ yẹn máa mọ yàn báyìí kẹbẹ̀rẹ̀ sí níbù yẹn ní sìn. ọtẹ́mi rí ń sìn ẹ ti ń dráàgì ọmọ yẹn mọ àwọn parent ẹ. ìgbà tá a ṣe mọ̀ pé ó bímọ yìí ló bímọ. bẹ́ẹ̀ lọ máa bẹ̀rẹ̀ sí ní kà fún. ẹ̀yin náà bímọ ti yín. báwo lẹ ṣe máa fi kọ́ máa pọ̀ ọmọ yín ní ọmọ tẹ̀wọ̀n dé ọmọ ex-convict ọmọ ẹlẹ́wọ̀n. gbogbo yín ló dẹ̀ pé náà. ẹ máa wọ àwọn tó ń pariwo ẹlẹ́wọ̀n yìí o. tó dún bá pa fídí gbogbo lẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà. tó bá kọyìn àti bàbá Ìjẹ̀ṣà nulẹ̀ tó bá pa nù lálẹ́ fà. tí ò bá guilty kò ní lọ síbi tó lọ. ó ti jáde ó ti serve kíní ẹ̀tàn ìrìnàjò ẹ̀ tó bá wù kó ti rò dáadáa. tó bá jẹ́ wò ó máa kọ́ ọ́bọ̀ já ọmọ ọlọ́mọ. Ọlọ́run ti fún ní second chance òun ni kò lò dáadáa. ọba lórúkọ ọmọ kò ń ṣe tẹ̀wọ̀n dé. tẹ́ẹ̀bà mọ gàǹgà pé ọba ni king lórúkọ ọmọ. ẹ má yí orúkọ ọmọ ọlọ́mọ padà di tẹ̀wọ̀n dé. ẹ̀yin ìka. kí Bukky Jesse tó sọ láti gbọ́ wípé wọn náà méjèèjì wọn ti wà ní relationship. pẹ̀lú ó lọ sí ẹ̀wọ̀n ó dé òun ló mọ reason tó fi stay with that man. ẹ ṣàìgbè close mọ́ Ìyábọ̀ tí lady ego bá close mọ́ Ìyábọ̀ ó máa pe Ìyábọ̀ òun náà máa rí wípé ọkọ òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn. ẹni tó gbé yín pariwo lórí burúkú òun ni wọ́n ń fẹ́. abẹ́fẹ́ sọ fún mi pé kò rí ọkùnrin míì tó ń tòsẹ̀. gẹ́yìn òkèrè nínú ayé nínú àwọn ránṣọ ó wà ní top 5. ó ṣe wá jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà ló ṣe pé rárá sẹ́ àfiwọ́ ni sẹ́. You see, all you saints, most of you are paying millions of nairas, dollars to have children, but you still can't have any. An ex-convict fucked his girlfriend. She has a baby and a boy. You saying that you go to church every time, go to mosque everywhere, you go to Babalawo's house, you do so many things, looking unto God for donkey years, fear to Jesus. You're still looking for children. ṣé wọ́n expect lady yẹn lè ṣẹ́yún ni ẹni tó ti ń wá ọmọ ti pẹ́. Most of them say, don't pariwo, don't rojọ́, don't ṣe gbogbo ẹ̀. Do you know how many years they've been looking unto God? God has not even answered most of you. You have spent so much money, but èèyàn tó ṣe nǹkan burúkú tó lọ serve for it. Bí ó lọ kí lẹ́wọ̀n ni o, bí ó dọ́gbọ́n jáde ni, bí ó jọ visit ni o, ó bá sùn ó lóyún. Kò sẹ́ni tó gbèjà bàbá Ìjẹ̀ṣà náà. What he did was bad. If he did it, wà náà ní tọ́sí wá kẹjọba wa. Wá dé dájọ́ yìí, okay, he did wrong. Okay, he went to serve. God and he's back home now. He came home with a bundle of joy. Gbogbo yìí tẹ yọ jọ ń bí báyìí. Tẹ bá sọ́kọ̀ yìí pé nù kò kí ń gbọ́. Ó ń rèpù yín ni. Nǹkan tó ṣe yín nínú ilé yìí tẹ̀ mú mọ́ra. Òun lẹ wá fi kanra ẹ̀ mọ́ bàbá Ìjẹ̀ṣà ń sìn because ọkọ yìí ti fẹ́ dún àwọn ọmọ yín pa. Transfer aggression to other people. Yóò ti lọ sáàbù jail, ó ti padà wá. Ṣé ká wá pa kú ni? Nobody is supporting him. He's a bad person. Kò yẹ kó gbé ní lùlù. Ẹranko ni. Tell me what you gonna do about PDD? What you wanna do about R. Kelly? Kí lẹ fẹ́? Okay, ẹ fẹ́ gbẹ̀mí ẹ̀. Ẹ lọ pa náà. Bọ̀ kí ló kọ́ ọmọ ọlọ́mọ tó yẹ̀ṣẹ̀ bí? Ẹ̀dẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ ní ex-convict. I feel sorry for the victim. She didn't deserve that to happen to her. Yeah. The negligence of the carer. Òun ló kọ́ ọmọ yẹn sí nǹkan tó kó sí yẹn. Ó yẹ kí princess gan wà ní prison. Yes, now. Princess náà máa jẹ́ náà. UK ni princess gbọ́dọ̀ wà lẹ́wọ̀n. ọkọ gbọmọ yẹn gan lọ́wọ́ ẹ̀. Wọ́n tẹ̀sí gbọ́mọ yẹn lọ́wọ́ ẹ̀ ti pẹ́. The justice in Nigeria law is person no person. Because I don't understand how she wasn't punished for anything. wọ́n ti ń fẹ́ra, right? Before kò tó kí ní ẹ̀ tó ṣẹlẹ̀. wọ́n ní àwọn ọlọ́pàá ló ní kó lọ wá means tó fi máa get evidence. Did that you claim that own traumatize ọmọ o tún wá put in that state again just because you want evidence. Ó máa wà lórí orúkọ ẹ pé stop ẹ because. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan amòye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní ilá fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé orere la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá
sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní jálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ̀ ń bá wa wò fúnra wa.